Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Lórí ọ̀rọ̀ Batasha náà ni a sì wà. Ẹ rí i pé ẹ̀yin tẹ́ bá current pẹ̀lú channel wa, a ti fún yín ní update bí Yinka TNT bí wọ́n ṣe sọ̀rọ̀ lórí Batasha. So àwọn analysis tí àwọn lè sọ ń pa perspective táwọn fi wò ó, wọ́n ti sọ̀rọ̀, àwọn èèyàn dẹ̀ pé wọlé lórí program wọn, wọ́n dá sí i lọ́tún lọ́sì. So eléyìí tí a tún wá mú wá fún yín yìí, Sheikh Akeugba Gold ni wọ́n sọ̀rọ̀, wọ́n ṣe wáàsí láti inú Alukuran. So àwa tí a bá jẹ́ onígbàgbọ́ òdodo, tá jẹ́ mùsùlùmí, so wọ́n sọ̀rọ̀, wọ́n sọ àwọn nǹkan tí àwọn ànábì Ọlọ́run tí Ọlọ́run ti jẹ́ kó yé àwọn ànábì Ọlọ́run gbà yẹn pé yóò máa ṣẹlẹ̀ tí òpin ayé bá ti ń dé. So wọ́n fi yé wa nínú wáàsí tí wọ́n ṣe. So ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò ẹ gbọ́ nǹkan tí Alukuran tí wọ́n ti tọ́ka, tí wọ́n tó ti júwe pé yóò máa ṣẹlẹ̀. And then tá a bá wo ayé lóde òní náà, a rí i pé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí náà ó jẹ́ nǹkan tí wọ́n kan lè ti sọ pé yóò máa ṣẹlẹ̀ tí òpin ayé bá ti ń dé lọ. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ likes, ẹ comment, ẹ share, ẹ subscribe, because ọgbọ́n lèèyàn ń kọ́ everyday. So gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ ní ayé náà, ọgbọ́n ẹ̀kọ́ náà ni ó tún kọ́yìn. So àwọn ọkùnrin àwa bẹ̀rẹ̀ gbésí ayé ẹranko tààrà. Ìwà àtijú, ìwà àjọmọlúàbí, ìwà mùrúà, ìwà àánú yóò kúrò lójú àwọn ọkùnrin. Obìnrin ò ní tìjú mọ́, ọkùnrin ò ní láàánú mọ́, ọkùnrin ò ní mọ tí ń jẹ́ ọmọlúàbí mọ́. Wakini watunsa urahma min qulubil amra min qulubil umara. Ànábì ní ẹ gbọ́, watunsa urahma Ọlọ́run ó máa wá káàánú kúrò lójú àwọn Ọlọ́run ó máa káàánú kúrò lójú àwọn tí wọ́n jẹ́ umara, àwọn olórí ìlú, àwọn ìjọba, àwọn apàṣẹ ìlú. Wọn ní ṣàánú mọ́, àánú kúrò lójú wọn. Tó bá ti ń ṣẹlẹ̀, alukiyama ń súnmọ́ nù o. Bàbá dẹ̀ ní nǹkan súnmọ́, ó lè jọ́gọ́rùn ọdún, ó lè jọ́gọ́rùn méjì ọdún, ń súnmọ́ ni. Ìjọba tí ń láàánú ò tó nǹkan mọ́ láyé. Àwọn obìnrin ò ní tìjú mọ́, ọkùnrin ò wà ọmọlúàbí mọ́. Ayé wa fọ́jú pọ̀ bí ẹ̀kọ́, ọwọ́ àdàbí ẹni páyé yìí kọ́ la ń gbé tẹ́lẹ̀. Lára ń ta Ànábì sọ, Ànábì jẹ́ ká mọ̀ pé tó bá dìgbà yẹn, qillatu rijal wa kathratu nisa. Àwọn ọkùnrin tí wọ́n mọ̀ bí sáyé ó kéré, Ànábì ti wí close to 2000 years ago. Àwọn ọkùnrin tí wọ́n mọ̀ wáyé ò ní tó nǹkan mọ́, àwọn obìnrin ó wá pọ̀. Ànábì ní hatta tó fi jẹ́ pé ọkùnrin kọ̀ọ̀kan ó máa dì mọ́ obìnrin 50, ó máa dì mọ́ ọkùnrin ẹyọ kan, obìnrin ó sì tún ṣẹ́kù lórí ilẹ̀. Ẹ wo bàtà Ànábì ti sọ wa kathratu zina. Ànábì ní zina wà pọ̀ yapa bọ̀rá, kò ní nítumọ̀ mọ́, ẹnìkan ò ní fẹ́ bẹ̀rù Ọlọ́run torí ọ̀rọ̀ zina mọ́. Tó bá dìgbẹ̀yìn ayé àwa débẹ̀ àbáàrí, Ànábì léèyàn obìnrin 50 yóò máa dì mọ́ ọkùnrin ẹyọ kan lópin ayé, obìnrin ó sì tún máa ṣẹ́kù. Ibo la wá ti dé? Baltasar ní Equatorial Guinea, ó sì ṣe fídíò, ó déjọba kò ìpọ́dún mẹ́ta, kò ìpọ́dún méjì, ó sì súnmọ́ obìnrin 400 lọ́wọ́ nínú fídíò tí wọ́n rí rìkọ́ọ̀dù. Àwọn ètò tí ń ṣe kó tó dọ́fíìsì bí ọdún méjì ń kọ́, ṣé wọ́n lè kà yẹn? Àwọn eléyìí tó ṣe tí ò sínú kámẹ́rà, ṣé wọ́n lè kà yẹn? Ayé wa fọ́jú pọ̀ bí ẹ̀kọ́, òun nìkan ó rìkọ́ọ̀dù ẹ̀ sórí fídíò. Obìnrin 400, ó fa 400 tó nìkan bá lò pọ̀. Ànílé ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́, alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ. Kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Àmì o, kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Kàmí mẹ́ni tí ó la Olúwa mi o. Kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Al-Qur'an ní idha waqa'atil waqi'a laisa laha min dunin, no, idha waqa'atil waqi'a laisa liwaqi'atiha kadhiba.
tí ọjọ́ gbèǹde kìyàmọ̀ bá dé àwọn àmì tẹ́ fi máa mọ̀ pé kìyàmọ̀ ti dé ẹ mọ̀ rí àmì ìdáwakọ̀ àtẹlẹwàká tí àsìkò yẹn bá dé láìsàlẹ̀wàká àtẹlẹwàká ẹ̀yin kọ́ ọmọ mọ̀ lọ́kàn ara yín pé kò sí parọ́ mọ́ kìyàmọ̀ ń súnmọ́ bọ̀ abẹ́ẹ̀rí nǹkan ni Balitasa ọfọ gbogbo ẹ̀ lójú pọ̀ Balitasa nílùú Malabo ní Equatorial Guinea wọ́n fi so lórí ẹni tí ń kówó jẹ wọ́n ń wádìí pé ní wọ́n tírèsì fáìlì kówó jẹ ní ń wá ní ẹ bá lọ kàn tọ́gbẹ̀nu tán pé ìwọ nìkan tán obìnrin 400 ìwọ nìkan tán mo wá wò mélòó ni gbogbo population Equatorial Guinea gan gẹ́gẹ́ bí odidi country gbogbo wọn jẹ́ 1.9 million àtọkùnrin àtobìnrin àtàrúgbó àtọmọdé wọn ẹ̀wọ́ 2 million tí wọ́n bẹ ní country yẹn mo wá tún lọ wádìí ẹ̀gbọ́n náà kí ni population àwọn obìnrin tí wọ́n ń bẹ nílùú yìí pàápàá jùlọ àwọn obìnrin tí wọ́n lè sún mọ́kùnrin láti the age of 15 to 65 tàbí the age of 18 to 65 wọ́n wá ní gbogbo obìnrin tí ń bẹ nílùú wọ́n jẹ́ 427,000 ní obìnrin láti ọjọ́ orí 18 títí wọ 65 tí wọ́n ti wà ní ọjọ́ orí sísúnmọ́kùnrin tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ó mì pé arákùnrin Balitasa àbí Saitasa ni wọ́n ń pè ní 10% obìnrin tí ń bẹ ní kọ́ńtì yẹn ló nìkan ní lórí kọ́ọ̀dù àṣọ ètò bá lò eléyìí tó túmọ̀ sí pé tí obìnrin 10 bá dúró nílùú ọ̀kan nínú 10 ó ti kọjá mẹ́ gbogbo ìlú tí ń bẹ lórílẹ̀‐èdè yẹn bóbìnrin 10 bá dúró ó ti kọjá lára ọ̀kan nínú 10 which is 10%. ẹ wo bí tó ń bá yé dé Ànábì ní zina ò ní nítumọ̀ mọ́ ìtìjú òkú lórílẹ̀ ayé àwọn kan ní apá kan àwọn obìnrin tó bá lò pọ̀ ó ti lọ gbé nǹkan jẹ ńgbọ̀ ya la tọ́ka wọn ẹnìkan kò gbé nǹkan jẹ páíkó ló kálukú sojú ó kálukú ti ya wèrè mọ́lọ́ lọ́wọ́ nílùú wọn ya ẹranko tààrà tí wọ́n ń retí kí ni ó ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share lógúnlógún ẹ bá mi share lọ́gbọ̀nlọ́gbọ̀n Ọlọ́run ṣàánú ẹ̀yin náà ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi share jìnnà àánú Ọlọ́run ò ní wọ́n yín ànílé ayé fojú pọ̀ bí ẹ̀kọ́ ẹni Ọlọ́run bá là ló lè yọ kámi mẹ́ni tí ó la Olúwa mi kámi mẹ́ni tí ó la Olúwa mi kámi mẹ́ni tí ó la Olúwa mi o kámi mẹ́ni tí ó la Olúwa mi kámi mẹ́ni tí ó la Olúwa mi. tá a bá wá rí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ báyìí àkọsílẹ̀ Ọlọ́run àkọsílẹ̀ ànábì àwọn kọ̀ọ̀kan sì máa já yàn láyà nígbà tá ànábì sọ nínú àdìsí tó fojú wọn àdìsí sahih tá ànábì jẹ́ ká mọ̀ yí pé ìgbà kan bọ̀ nínú àtọ́bájọ́jọ́ gbèǹde kìyàmà ànábì ní lóru al-Isra wal-Mi'raj lóru Mi'raj tó ń lọ sókè sánmà ànábì lóhùn ráwọ obìnrin kan wọ́n láì ní wọn sallallahu alayhi wa sallam nínú náà ní ẹ láì ní wọn sí ìyà náà ń jẹ wọn àwọn màláìka kó òdùrọ̀ lọ́wọ́ wọ́n wá line up àwọn ọkùnrin kan sórí wọn omi ásìdì omi àwọnúwọ̀jẹ̀ ó ń jáde lójú ara àwọn obìnrin yẹn wọ́n wá line up àwọn ọkùnrin kan síbi abẹ́ ojú ara àwọn obìnrin yẹn omi tó jẹ́ pé tó bá kán sí yàn lára yóò jẹ́ èèyàn wọnú egun omi yẹn wà ń kán sí àwọn ọkùnrin yẹn lẹ́nu bí ẹ ṣe ń gbé ẹnu sáré ń fi òdùrọ̀ náà dá padà ń bẹnu ọkùnrin míì tó gba omi obìnrin 4 omi obìnrin 5 tí ń gba ásìdì sẹ́nu ẹ wá dákun Balitasa Malabo mélòó lòun nìkan wàá gba ẹnu báyìí Ọlọ́run tí Balitasa Malabo la rí ní ti ṣẹlẹ̀ Nàìjíríà wọ́ọ̀sì ju tiẹ̀ lọ pàápàá jùlọ láàrin àwọn alágbára pàápàá jùlọ lọ́dọ̀ apá kan àwọn olóṣèlú pàápàá jùlọ lọ́dọ̀ àwọn student ẹ̀ṣẹ̀ ò ní túmọ̀ mọ́ nínú ayé àwọn èèyàn fi ẹ̀ṣẹ̀ wọ́n ń lo ẹ̀ṣẹ̀ láti fi achieve láyé nísìn tó bá jẹ́ pé bá nàbì ṣe wí yìí tá a sì mọ̀ pé nàbì ò ní sọ tí ó ṣẹlẹ̀ ẹni tí ń gbọ́ mi lọ́kùnrin mélòó ni wọ́n wá gbé orí ti ẹnìkan sí báyìí ìwọ náà bíra rẹ wò à ń ka ti Malabo à ń ka ti Balitasa nílùú Malabo ní Equatorial Guinea à ń ka tiẹ̀ ìwọ náà ka tiẹ̀ mélòó ni náà
yọ báyìí tàbí kó yọ calculator kọ calculate ẹ ó lost count ni ò tó bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ká tó ó gbọ́dọ̀ ká ṣẹ́jú méjì tó fi nílé ayé fojú pọ̀ bí ẹ̀kọ́ alẹ́ ní ọlọ́run bá là ló lè yọ kámi mẹ́ni tí ó la olúwa mi kámi mẹ́ni tí ó la olúwa mi kámi mẹ́ni tí ó la olúwa mi o kámi mẹ́ni tí ó la olúwa mi kámi mẹ́ni tí ó la olúwa mi. mo tó wá wo iye ayé lọ ìgbà kan náà ti kọjá láyé tó jẹ́ pé ní tó bá ṣe sìnà wọ́n ń dùn lóko pa ni lórí ìsìnà ẹyọ kan wọ́n ti pa ẹyọ ẹnì wọ́n ti pa odidi èèyàn rí lórí ìsìnà ẹyọ kan ẹ wá wò báwọn èèyàn yìí ṣe à ń kó ní 2 5 100 ẹgbẹ̀rún gbogbo ẹ̀ fọ́jú pọ̀ yányán ẹ̀yin obìnrin ayé kí ló dé ìhòòhò yín ló dé ló kọ́ àdánwò bá bàbá wa nàbí ádámà o ẹ̀yin náà lẹ́ka àdánwò bá nàbí ádámà ẹ̀yin obìnrin náà ni ìhòòhò yín náà lọ́dá fìtínà lẹ̀ ayé ń parẹ́ lọ ṣé ìhòòhò àwọn obìnrin kọ́ ní ọ̀sà ayé lẹ́pa báyìí tí ó fi fẹ̀yìn lélẹ̀ ẹ̀yin ọkùnrin kò mọ̀ kọ́ ẹ̀yin ọkùnrin kò mọ̀ kán kò mẹ́bí kò bára bíi bàtásà lu màlábò olóyún débẹ̀ ọ̀tẹ̀ sí ọlọ́mọdé bẹ̀ ọ̀tẹ̀ fún ìyàwó àbúrò ẹ̀ líla ni ó tún wà ní oyún pẹ̀lú ọ̀la ìyàwó ẹ̀gbọ́n líla ni àwọn mínísítà gbogbo ìyàwó wọn líla ni kọ̀wá nẹnìkan wọ́n sì àrẹ́sì ẹ̀ lóṣojú pánkó ẹ wá mọ̀ bí tó fin ayé wa burú sí o gbogbo ń tó ṣe yẹn nínú òfin ayé kò tí ì dáràn yóò difficult láti lè rán lẹ́wọ̀n nítorí pé one minor kọ́ ló bá ṣe zina àwọn tí wọ́n mature nínú òfin ayé ńlọ bá ṣe zina nínú ìkejì nínú nǹkan tí ò ní jẹ́ ká rí nǹkan kan ṣe fún un kò fọ́ọ̀sì wọn kò réèpù wọn ó hàn lójú kámẹ́rà pé gbogbo wọn nínú wọn dùn wọ́n jọ ń wo kámẹ́rà ni wọ́n jọ ń wo kámẹ́rà ni òfin wo ni ẹ wá fẹ́ fi gbé ẹni tí ó dájọ́ fún gan tí ó bá sí pé èèyàn ti ya ọ̀daràn ìyàwó adájọ́ ìbẹ̀nú ẹni wọ́n mú tí ó dájọ́ fún pé ó kówó jẹ ìbẹ̀nbẹ̀ mínísítà tí ó sáyìn rẹ̀ pé lóòótọ́ ni ó kówó jẹ ìyàwó tiẹ̀ náà ìbẹ̀nbẹ̀ àbúrò pírẹsidẹ́ǹtì tí ó sáyìn rẹ̀ pé kó máa lọ ẹ̀wọ̀n ìyàwó tiẹ̀ náà ìbẹ̀nbẹ̀ gbogbo ẹni tí ó sáyìn gbogbo wọn lọ́sẹ̀ ráàd ọwọ́ adájọ́ wá sojú páíkó níta ẹ bá fẹ́ fi hùn sí ọyẹ ẹ̀dán wò ànílé ayé fojú pọ̀ bí ẹ̀ bí ẹ̀kọ́ alẹ́ ní ọlọ́run bá là ló lè yọ kámi mẹ́ni tí ó la olúwa mi kámi mẹ́ni tí ó la olúwa mi. ṣe pé Sátánì ni ó rú ìjọba ayé lásìlásì láyọ̀ lọ wá síta ṣe lánàá mo mention ẹ̀ ń bẹ̀ n ti ń jẹ́ ọ̀rọ̀ àlìjẹ̀nú ọ̀kan nú àdéhùn tí ṣàìtọ́nù ṣe ṣàìtọ́nù ní bàbá àwọn àlìjẹ̀nú bí ádámù ṣe jẹ́ bàbá àwọn ènìyàn àdéhùn tó ṣe wájú Ọlọ́run ni pé òun ọba tọmọ ádámù jẹ́ kan tó kú láyé àwọn ọmọ ṣàìtọ́nù ni là ń pè lálìjẹ̀nú báwo ọmọ tí ádámù bí ṣe ń jẹ́ ènìyàn àwọn ọmọ èṣù àwọn ọmọ ṣàìtọ́nù ni wọ́n ń pè ní àlìjẹ̀nú àwọn ọmọ tí wọ́n ń pè ní àlìjẹ̀nú yìí oríṣiríṣi ni wọ́n department oríṣiríṣi ni wọ́n dì múnú ayé. kódà èyí tí máa tètè rí promotion gbà double promotion níwájú ọ̀gá wọn Sátánì àlìjẹ̀nú tí ó tètè rí double promotion gbà lélẹ́yìí tó bá dà ní ọkọ àtìyàwó ọ̀rọ̀ abẹ́ náà ni. àmọ́ ń ta ṣe fáwọn àlìjẹ̀nú obìnrin wọn èwù wọn bí obìnrin tètè nìyàn ni la fi ń rí ọkọ òru ẹni tó bá lọ́kọ òru àlìjẹ̀nú kan ní bá a lò pọ̀ kò lè rí àlìjẹ̀nú yẹn lójú ayé àmọ́ yọmọ rí lójú hàn oríṣiríṣi àwọ̀ ni ọmọ wa gbé wa yọmọ gbádùn àlìjẹ̀nú débi pé tíru obìnrin tí ò bá múra bọ́yá ló lè lọ́mọ láyé tí kìíní yẹn wá sọ torí tí ò fi bímọ ńlá àlìjẹ̀nú yẹn ló ń jẹ tiẹ̀ tí ń kó jẹ bó ṣe ń bá lòpọ̀ yẹn ń kó jẹ ọkùnrin tó bá fẹ́ràn tó bá lálàájù póun bóbìnrin lòpọ̀ kán tètè mójútó ni àwọn àlìjẹ̀nú yẹn náà ń kó hẹ́ẹ̀gì inú sperm ẹ̀jẹ̀ èmi máa lead sí sperm sí low sperm count spiritual aspect low sperm count ibẹ̀ ìyẹn ni wọ́n lóògùn gbogbo oògùn sí tí ò ní gbà àfi tí wọ́n bá treat spiritually lò àwọn àlìjẹ̀nú burú fa
lára wà lú àwọn àlùjànnú bẹ́ẹ̀ ìfìrìtù mínà lè jí ní ṣiṣẹ́ olè òun ni wọ́n máa ń lò láti fi jalè òun ni wọ́n máa ń lò láti fi kólé onílé apá kan lọ́ndà dìpátímẹ̀ntì ìfìrìtù mínà lè jí ó làwọn àlùjànnú tó jẹ́ pé ṣìnà làwọn gbé dání àwọn kan bẹnu ayé ṣìnà ti kó sínú ayé wọn lè wẹ̀yìn wò mọ́ àlùjànnú yẹn kò sí nǹkan tí ó wù wọn láyé tójú ká máa ṣe ṣìnà lọ ẹni àwọn àlùjànnú yẹn bá ń bẹ lára ẹ̀ yóò bá débi pé kò síbi tí ò ti ní lè ṣe ṣìnà bó ṣe nu ilé bó ṣe ta bó ṣe nu mọ́tò bó ṣe nu ilé tọ̀ bó ṣe tọ́ílẹ̀tì bó ṣe bí àwọn èèyàn ń gbà kọjá lọ àlùjànnú wò ní jẹ́ kó ní tìjú ìyẹn ló jẹ́ kí n gbà wípé ó ṣeéṣe kó jẹ́ pé ọmọkùnrin ikú torí àgènìyàn wà nù cultism àwọn kọ́ọ̀tì kan bẹ bẹ́ẹ̀ láyé wọ́n bẹ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ cultism tó jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ara tí wọ́n gbé dání ni wọ́n jọ máa rìkọ́ọ̀dù tí wọ́n bá ń ṣe wọ́n dẹ̀ máa sẹ́ǹdì ẹ̀ síra wọn kì í ṣe láti fi hàn ayé láàrin ara wọn ni níbi ìsìnà fọ́jú ayé pọ̀ dé àwọn cultism kan bẹ tí wọ́n ń ṣe open marriage ọ̀tọ̀ ní open ìbálòpọ̀ kí n wí bá ń torí àwọn ọmọdé open ìbálòpọ̀ wọ́n lé wọn lẹ̀ báyìí tí wọ́n máa train wọn ní pọ́yẹ múra yín ẹ máa ṣe wò ká máa wò yẹn bí 100 lẹ́ẹ̀kan náà wọ́n ń ṣe láwọn orílẹ̀-èdè kan níbi Sátánì fẹ́ gbàjọba ayé dé open marriage náà ti wọ orílẹ̀-èdè yìí eléyìí tó jẹ́ pé ẹni ó lọ́kọ nílé àtẹni tó níyàwó ó ń kálukú òmùyàwó ilé ẹ̀ kì í ṣe jẹ́ friend o wọ́n jọ dáa jọ àwọn ọkùnrin yẹn náà ti jọ wà nínú court àwọn náà wà wọlé tí wọ́n àtọkọ ìyàwó ẹni ọwọ́ kálukú bá ní ọmọ mú níbi Sátánì gbàjọba ayé dé ó ṣe é ṣe kọ́mọkùnrin yẹn wà nínú ẹ̀ bí ó bá rí bẹ́ẹ̀ bíbóbìnrin lò pọ̀ ní gbangba àta nínú odò bíbóbìnrin lò pọ̀ létí bẹ̀rẹ̀ grand àlùjànnú a máa tì wọ́n pé ilé tí ò sí yẹn ń bẹ̀ dilapidated building ilé àwókù ilé ahoro ibẹ̀ ló ti gbọ́dọ̀ bóbìnrin lò pọ̀ kí ni wọ́n mọ̀ direct ẹ̀ obìnrin tí nǹkan yẹn bá wà ń bẹ lára tiẹ̀ náà òun gan ni ó máa request ìyẹn làwọn ọmọ ayé òde òní ń pè sọ pé já kàchí fọ́ọ̀nù náà já kàchí fọ́ọ̀nù irú fọ́ọ̀nù wo ló tó fẹ́ mo kàn wó pé já lọlé ahoro kan ká tún lọ dán wò ń bẹ̀ àlùjànnú yẹn ní tì wọ́n sálìjànnú ò ní ṣé Sátánì tí ó rúlu ayé lásìlásì báyìí ọlọ́run ànílé ayé fọjú pọ̀ bí ẹ̀kọ́ táwọn sàhábà tí wọ́n ṣàdúrà wájú ànábì pé ọlọ́run má jẹ́ báyìí ọgbà wọn láyé pé ọlọ́run má jẹ́ báyìí ọgbà wọn láyé sẹ́rù gbà yẹn kọ́ ní débọ̀ yìí ọlọ́run ṣé zamani yẹn kọ́ ní débọ̀ yìí ọlọ́run ṣé Sátánì ọmọ rúlu ayé lásìlásì báyìí ẹ lọ wo àwọn ìlú òyìnbó ẹ lọ wo ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ kò jọ wọn lójú kò nítumọ̀ kódà wọ́n tún ní hòtẹ́ẹ̀lì ọkùnrin ń ṣiṣẹ́ aráabí ń ṣiṣẹ́ nàbì nílùú òyìnbó ọkọ ìyàwó ni ó tún wá gbé ìyàwó ẹ̀ lẹ́yìn lọ tíyàwó bá sọ fọ́kọ ẹ̀ pé oúnjẹ tó ń fóun yìí kò bọ́ùn lára mu mọ́ òun nídìí external oúnjẹ fúnra ọkọ ìyàwó ni ó gbé lọ́bẹ̀ lọ wo ìtọ́ba wọ̀ fúnra ọkọ ìyàwó ni ó sanwó fúnra ọkọ ìyàwó ni ó dúró de ń ta tọ́ba dé tán yóò tún máa bí léèrè ni pé bóun ní sóúnjẹ ń ṣe déédéé nítorí àwọn ọmọdé ẹ jẹ́ máa lo language yẹn ọkọ ìyàwó tún máa bi ìyàwó ẹ̀ léèrè pé sóúnjẹ ń bọ́ bí ọ̀dà lára ẹ̀ are you now happy are you sure you are happy ibi tí Sátánì fọjú ayé pọ̀ dé ta ló sọ fún yín pé kò tí ì máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ rí tọkùnrin kan tí ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹrù pé ń ṣe tíátà ń ṣe kọ́mẹ́dì tí ń pera ẹ̀ ní kinní kan mi fẹ́ dákọ̀ rẹ̀ nítorí àwọn ọmọdé wọ́n wà bẹ́ẹ̀ nínú ayé ṣé Sátánì ò ní fọjú ayé pọ̀ báyìí ta lẹni tó sọ pé báyé ṣe ń lọ yìí yóò gba rìfáàs ìyáálé umuru kàmá ṣáàdìtà àdúwàlù. mẹ́sàrẹ́ zamanu sáàtì wàsímánù mẹ́sàrẹ́ zamanu sáàtì wàsímánù. yàgàfìlà wàlàwù fìdárì mọ́ ìzọ̀tún. ikùn tẹ́fì dínàtì fàdàrú yakidọ́nù.
كنت في زينة فالدار يكظان. àfààní ìyálé òmùrù ẹ̀rọ̀rọ̀ ayé. ìyálé òmùrù. ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́. kàmá sàádìtà àdùwà ló. ọmọ ìyá méjì tí ń bára wọn lò pọ̀. bàbá àtọmọ bàbá tí ń bọ́ mẹ́ obìnrin lò pọ̀ kò níye mọ́. ìyálé òmùrù. ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá kọ̀ọ̀kọ̀ sílẹ̀ ẹ má máa fọmọ yín obìnrin sẹ́yìn mọ́. àwọn ọkùnrin sètáànì ti gbàgbé sí ayé majority bó ṣe gbà táwọn obìnrin. àìmọye ọmọ tẹ́ ẹ fi sẹ́yìn tó jẹ́ pé bàbá ẹ̀ ní ìyẹ̀wò. ayé bàjẹ́ débi pé ìgbà kan bọ̀ tí ọmọ sọ fún bàbá ẹ̀ pé mo dáàdì mo rán ọmọge kan pẹ̀lú yín mo dẹ̀ láìkẹ́ o. tí bàbá náà ọmọ sọ pé so ọ̀yà lọ́wọ́ ó súnmọ́ tán báyìí níbi tí ayé ń fọ́jú pọ̀ lọ. ìyálé òmùrù kàmá sàádìtà àdùwà ló. bíbí ayé ṣe ń lọ ẹ̀rí bí ṣe ń lọ ni mọ̀ ń sára o. zamanu sáàtì wàsímánù máa ń sára o zamanu sáàtì wàsímánù. ẹni tí bá ayé kan bá dùn nínú àìmọye àdánwò ayé tí ó padà bá lu ẹnu jẹ kọ́ lọ́wọ́ là wà ní. anabi ni man ya'ish minkum fasayara ikhtilafan kathira. ẹni ó bá pẹ́ láyé nù yín ojú rẹ̀ ó rí bòbò rárá ojú rẹ̀ ó rí ọ̀pọ̀ nǹkan tójú èèyàn yìí rí. ojú ẹ̀ ó rí nǹkan anabi ní tìgbà yẹn bá bá yín láyé alaykum bi sunnati ọ̀nà abẹ́mi anabi ṣe lu ayé ní kẹ́yìn náà ó lò kẹ́ má bàa já náà lójú. bọ́bá wa lọ báyìí yàgáfìlà ń wà láwù. fídẹ́rì mọ́ ìdọ̀tún. mo pèrè òpònú èèyàn tóun rẹ́rìn-ín mú mi rárá. yàgáfìlà ń wà láwù. fídẹ́rì mọ́ ìdọ̀tún. ikùn tẹ́fì zinatẹ́ fàdàrú yakizọ́nù. anibali tasa. ikùn tẹ́fì zinatẹ́ fàdàrú yakizọ́nù. anibali tasa nílùú mẹ́lábò ní ìkútẹ́rì agini alóse gbogbo ẹ̀ sákàsákà ó sì rẹ́ni ó sì ṣubú lórí àgbà. yàgáfìlà ń wà láwù. fada tó bá bẹ lójú adáwò tí pọ̀ ní. fàdàrú yakizọ́nù. tó bá bẹ lójú oorun adáwò di ọ̀dìdẹ́ pé ǹdẹ́. nígbà àwọn ọmọ ìyá méjì tí a bá lóyún fúnra wọn kọ̀tàn àìmọye tí ń ṣẹlẹ̀ ẹ wá dákun bó bá wá ṣẹlẹ̀ báyìí àwọn onílàkà wọ́n wá tẹ ọpọlọ lẹ̀ ẹ̀kọ́ wo ló wà nínú gbogbo tó ṣẹlẹ̀ yìí gan ẹ̀kọ́ wo la rí kọ́ ń bẹ̀ kí dẹ̀ ní solution kí ni way out àwọn ẹ̀kọ́ pọ̀ tá a rí kọ́ níbẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni wípé eléyìí ló ń jẹ́ púrúfù pé àwọn obìnrin tí ń bẹ nílé ọkọ wọ́n fẹ́ lè mọ̀ ṣe sìnà ju àwọn obìnrin tí wọn ò sí nílé ọkọ lọ. torí wọn àti ìrí àmì ọmọge inú gbogbo ẹni ọkùnrin yìí tó dúnbú tọ́ra ń bú sùn àwọn nítorí tó wà burú jù ń bẹ àwọn ìyàwó àwọn olówó wọn ń ṣe sìnájà àwọn ìyàwó tálíkà lọ. nítorí pé majority obìnrin tó lówó ọ̀fẹ́ ẹni ó ti nájà gbá nájà gbòòrò tó ná gbogbo ẹ̀ lọ́tún lọ́sì tó ti test oríṣiríṣi ẹ̀kọ́ kan nú ayé kíni wọn kàn máa gun ni pé oúnjẹ tó fẹ́ test ẹlòmíì nígbò jẹ́ pé oríṣiríṣi ló ti kú sọpọlọ ẹni ó bá lọ fẹ́ obìnrin tó jẹ́ ni mímọ́ wá láti ilẹ̀ tí kì í so ní zìnà kódà bọ́kọ̀ òsùnmọ́ lọ́dún kan àwọn obìnrin bẹ tí wọ́n lè mara dúró bẹ́ẹ̀ àwọn ọlọ́dún méjì bẹ tọkọ wọn bẹ nílùú òyìnbó ìwọ fìyàwó tiẹ̀ lẹ̀ lóṣù kan péré kó wo ohun tí ó ṣẹlẹ̀ yóò balẹ̀ ọba jẹ́ bọ́ba náwó tọ́ba náwó gángan dínà rẹ iṣẹ́ ń lọ ni bọ́ náwó gán díráìvà iṣẹ́ ń lọ ni bọ́ba ní kí díráìvà ó gbé lọ bì kan níbi ẹ ti ń gbéra wọn títí ń bá yàwó ọ̀gá de síìtì bẹ́ẹ̀tì ni wọ́n ti máa fẹnu kọ́ra wọn ayé fọ́jú pọ̀ ìyàwó olówó majority ìyàwó olówó ló jẹ́ pé ní tí a fi ń gbéra ni ẹ lọ wo ìyàwó àwọn tí a ń bẹ ń jọba àwọn ọ̀dọ́kùnrin kan bẹ láyé òde òní tó jẹ́ pé táwọn fi ń succeed nù ìyàwó olówó ni wọ́n ń wá ìyàwó ẹni ó wà níjọba ni wọ́n ń wá òun gangan ni ó wá promote irú ọmọkùnrin dókè kán lọ wádìí arákùnrin Baltasa yẹn bó ló ṣe dókè ó ṣeé ṣe kó jẹ́ pé ní tó gbé dókè náà nù bóyá ìyàwó ààrẹ gangan lọ́ra ń búzú nìyẹn wá rí pé ọmọ dùn gan ni ọmọ bọ̀ lókè ẹ wá wo agbára Ọlọ́run ẹni ó bá gba ọ̀nà jìbìtì ọ̀nà haramu dókè níjọ́ tí bá ń dunnú pọ́ǹtì àchífù tán jọ́ náà ní ọjà bọ́ kì í ṣe ẹsẹ̀ tọmọkùnrin ẹsẹ̀ kì í ṣe 400 di fíìmù tí ń rí òun ni ló fi jábọ́
ó kù díẹ̀ tí ó dókè lọ́lọ́run dá padà sẹ́yìn pé ìwọ ibo ló ń lọ ó lè escape. ẹ̀yin ọ̀dọ́ ayé ẹ jẹ́ àfúrá, ẹ̀yin obìnrin ayé dandan kọ́ ni kó gbélé ọkọ. bẹ́ẹ̀ ọba mọ̀ pé ò lè mára dúró, ọ̀kan ló faramọ́ ọlọ́fẹ́ olówó ó sì fẹ́ kọ́ máa bẹ́ẹ̀ lò pọ̀ níjojúmọ́ di ojúmọ́, kò sólówó tí ọ̀ràn tí ó ní táìmù ẹ̀ o. ibo ló ti fẹ́ ní táìmù? ọlọ́fẹ́ ọ̀rẹ́ wa fọ́gá òun ò ní táìmù díẹ̀. bàbá olówó tó ní mítìn l'Àbújá tó ní mítìn ní Kánò, owó tó o bá ń rí ló fi máa di. àmọ́ kọ́ wá wò yí pé mi lè panẹ́kúnmọ́ra mi lára lọ́wọ́ bẹ̀rẹ̀ sí náà njẹ́ ọwọ́ bá tẹ̀ ọ́ ìtìjú ayérayé ni fún wa àtàwọn ọmọ ẹ̀. dandan kọ́ ni kó jókòó kálé ọkọ kó ń lé ọkọ lọ síngù kọ́ ọmọdé tó wù ọ́ wò ìwà àtọ́lọ́ lẹ́lẹ́jọ́. torí gbogbo obìnrin tó bá wà nílé ọkọ tó bá ń fi sìnà kún wọn ìrẹ́rìn gbẹ̀yìn ayé o. lọ tọ́ka sẹ́nìkan bẹ́ẹ̀ tó rẹ́rìn gbẹ̀yìn ayé ẹ̀. Number 3 ẹ̀kọ́ tí ń bẹ níbẹ̀ ni pé àṣekúbìnrin olóyún kò ní ọmọ sísì náà. Balitasa máa dán nǹkan wò, ọkùnrin ogun ó dán nǹkan wò. àṣekọkùnrin kóbìnrin ọ wà nù oyún, àṣekọkọ rẹ ọmọ faraba kọmọ fọkànbalẹ̀ pé ebóyún ló ti yọ yìí bo ní tó ń lọ rábìláboyún tó gbámú ni tí ń jó bí mùsù lábẹ́ rẹ̀ rí ni. àṣekúbìnrin ọ wà nù oyún, àṣeyìn tó dáa ni pé ká fẹ́ ìyàwó tó lẹ́kọ̀ọ́, ìyàwó tó níbẹ̀rù Ọlọ́run lèyàn fi lè gbádùn ayé. obìnrin tó bá ní conscience tó lè kóra ẹ̀ níjànú nígbà tí ó bá sọkọ rẹ̀ lé yóò jẹ́ obìnrin tí ò tí jó ní ṣìnà jìnnà tẹ́lẹ̀. obìnrin tó ti tọ́gbà tọ́tún tó sì wò kò sọgbọ́n tí ó rí dá sí o yóò jáde o. bẹ́ẹ̀ bá tó wá fẹ́ ẹ̀yin olówó nífẹ̀ẹ́ ọmọ tó jókòó jẹ́jẹ́ ètí ń wò bí àlìjẹ̀nù tó ti bóra keegun lẹ́ ń wá kiri. ọjà tí ń ta tẹ́lẹ̀ nù yóò padà sídìí ọjà ẹ̀kọ́ sọpẹ́tẹ́ rí dá sí. ara àwọn ẹ̀kọ́ tá a tún rí ń bẹ̀ òun ni pé nínú ayé fámìlì ti ń tán lọ láyé o. ìyàwó àbúrò mi ni ìyàwó mi lọ bá kẹjọ ṣe mítìnì nítorí bá ti bẹ̀ jáde máa ràn o. ẹbẹ́gbọ́n mi ni mọ̀ọ́nà ìyàwó wọn sí ni nílẹ̀ Yorùbá kódà àṣà ìyàwó mi ni fún ìyàwó ẹ̀gbọ́n ẹ káńsù ẹ̀ ìyàwó rẹ kọ́ ìyàwó àbúrò ẹ̀ ni o. ọba tí rẹ́gbọ́n tí bá ti ń pẹ́ ìyàwó mi wá ń bì tètè máa sọ fún pé òun ṣe ẹ̀gbọ́n kì í ṣe ìyàwó yín ìyàwó tèmi ni. fìtínà ń bọ̀ ibi fìtínà ti ń gborí wọlé nù. obìnrin ò ṣe trust mọ́ lọ́dọ̀ ẹnì kankan lásìkò yìí kódà lọ́dọ̀ ọmọ tẹ̀yàn ti bí tó ti bàlágà má trust obìnrin àfi tó bá jẹ́ ìyá ẹ̀ ló kù má trust obìnrin kò sí tí ò lè ṣẹlẹ̀. ara ẹ̀kọ́ tó tún wà níbẹ̀ ẹ̀yin ọkùnrin ayé ẹ ṣọ́ra dáadáa gbogbo ń tó ṣẹlẹ̀ yìí ń tó wá fọ́nì ni pé àwa ará àwọn obìnrin tẹ́ ń pèsè ọmọkùnrin bẹ́ẹ̀ bá rí obìnrin mẹ́wàá tó bá sọ̀rọ̀ ń pọ̀ ọmọkùnrin wọ́n ń yin ni pé ọkùnrin náà is a very good one bọ́kùnrin báyìí bọ́ ń bí tó bá bọ́ Nàìjíríà táwọn obìnrin Nàìjíríà bára mú wọ́n pe bọ́ọ̀dì rẹ̀ ń pàtìpàtì ni lè táwọn yìí lórí íńtánẹ́ẹ̀tì yìí kí lè ń wá kiri lára Balitasa gbogbo Balitasu tó kún lé yín kí lè fi ṣe ọlọ́kọ̀ lé ní bó ọlọ́kọ̀ gbogbo àwọn tẹ́ẹ̀jọ́ ń ṣòwò nàbì tẹ́ẹ̀jọ́ ń dáná kìyàmọ̀ yìí ń bó lẹ́kọ́ wọn sí tó fi wá Balitasa bí. ẹ̀yin ọkùnrin táwọn ìyàwó yín ń wo àwọn fíìmù yìí tètè chẹ́ẹ̀kì wọn tó bá jẹ́ obìnrin alágbèrè tẹ́lẹ̀ kẹ́ tó fẹ́ yóò wake up o yóò lérò pé gbogbo ọkùnrin tó bá ti ga tó dẹ̀ straight báwọn bí kìíní wọn ó ṣe rí nu yóò mọ fantasize ni o níjọba mọ̀rẹ́ ẹ̀ wá tó rí bí ọkùnrin ṣètánì Balitasa yóò rò pé bí ó ṣe rí nu o kò séèfo ara ẹ̀kọ́ tó wà ń bẹ̀ nu àtàwọn ẹ̀kọ́ míì àwọn ọmọ yín tó jẹ́ minor ẹ má fọkànbalẹ̀ o ẹ protect ọjọ́ iwájú yín àwọn ọmọ yín tí ń bẹ nílé ìwé ẹ má fọkànbalẹ̀ o ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa tọ̀rọ̀ Ọlọ́run ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa tẹ̀sìn àníbólówó ọba bí mọ́tò yan owó parẹ́ ọlọ́lá ọba bí mọ́tò yan ọlábùṣe gbàdúgbà ọba bí mọ́tò yan kéwú ọgbó ẹ̀fọ́ mọ́yìn mọ́lọ́hún kò mọ́yìn. ṣẹ́gbọ́n ẹ̀fọ́ mọ́yìn. wọ́n ní wọ́n lọ́kọ́ lọ́rùú akálímù alákọ̀ ẹ̀yin ọkùnrin ayé tó fẹ́ yàwó sílé ọlọ́ọ̀ni mọ́ pàtì bí aṣọ orí ikọ̀ o. bọ́ ọba bíìsì tó ń travel lọ Amẹ́ríkà lọ London wáyé bó ṣe ẹ̀kan lóṣù kan wáyé bó ṣe ẹ̀kan lóṣù méjì àwọn ọmọ ayé òde òní àwọn tó ọba fẹ́ tó bá jọ ọmọ ayé John ló lè sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ ayé òde òní tí gbogbo ẹ ti jápọ̀ mọ́ra wọn
mọ́ fọkànbalẹ̀ lóṣù kan o kò sí tí ó lè ṣẹlẹ̀ o tètè máa fẹsẹ̀ ẹ̀yìn délé ìbẹ̀rù Ọlọ́run nìkan ràn wọ́n mọ́ o ìbẹ̀rù èèyàn náà ní kó o máa lò tó bá fẹ́ rí wọn control àmọ́ tọ́lọ́run bá fún wọn níyàwó tí ò kì í so níṣìnà máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ayé ti fọ́jú pọ̀ àwọn obìnrin kan bẹ bí wọn ò rí ọkọ wọn lọ́dún kan wà láàyè wọn àríro ọkọ wọn ń bẹ ní London ń bẹ l'Amẹ́ríkà wọn àríro àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ láyé àmọ́ àwọn kan bẹ wàláhì bí ìgbà tí wọ́n gbé náà kan orí kándù ni o tí iná báyìí kan orí kándù yóò jó kanlẹ̀ o wọ́n bẹ bẹ́ẹ̀ láyé ẹ̀ wá rí nítorí ìpọ́jọ́ ti lọ kí ni solution ẹja upgrade the moral aspect of our life ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ọmọlúwàbí ni a mọ̀ wá sílẹ̀ Yorùbá ọmọlúwàbí ò sí lára majority ọmọ Yorùbá mọ́ kò sí respect àgbà mọ́ ẹ̀sìn la lérò pé yóò kọ́ àwọn èèyàn pé kán níwà àwọn ẹlẹ́sìn náà lẹ́rìí tẹ́ ń ṣe bí wọ́n ṣe ń ṣe náà ń ṣe wọlé wèrè bí ẹni wọ́n fi ata sínú ẹ̀sẹ̀ gan ò ní ìtumọ̀ lọ́dọ̀ àwọn olórí ẹlẹ́sìn mọ́ wọn respect àgbà wọn respect ọba wọn respect ìjòyè ẹ̀sìn nìkan ni wọ́n dì mú wọ́n pa moral aspect tì ẹ̀sìn tí ò bá dẹ̀ níwà ọmọlúwàbí nù kì í ṣẹ̀sìn ọmọlúwàbí ni wọ́n fi mọ̀ pé àfa lélẹ́yìí pásítọ̀ lélẹ́yìí oní babaláwo lélẹ́yìí ìwà ọmọlúwàbí ni wọ́n fi dá wọn mọ̀ àmọ́ láyé òde òní ẹ̀sìn ni ẹ wà mọ́rí kankankankankan wọ́n pa wà ọmọlúwàbí tì bọ́ ọba ń yẹ ọkàn ọmọ pé kọ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó mọ wọ ẹ̀yìn wò ọlọ́mọdé kókó nǹkan mi ìmọ̀ mi tó ti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìjọba wa ẹ bá wa check gbogbo ntí bá ń jẹ mọ́ ọ̀rọ̀ social media ẹ fòfin dé ká lè bá a ní future kí social media kọ́ mọ̀ cancel future wa education wa ń wọ́ lójoojúmọ́ kò sí ti ń fa social media ni àwọn ìlú tí wọ́n lajú jù lágbàáyé even tó fi dórí China wọ́n ń fòfin de social media pàápàá jùlọ lọ́dọ̀ àwọn ọmọdé pàápàá jùlọ lọ́dọ̀ àwọn ọ̀dọ́ kò sí yẹn Nàìjíríà o ẹ̀yin ọkọ ìyàwó ẹ máa súnmọ́ ìyàwó yẹn sì máa check wọn dáadáa ẹ máa wo fóònù lẹ́wọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa watch conversation wọn òfin Nàìjíríà ló sọ pé o lè wo fóònù ìyàwó rẹ òfin culture náà ilẹ̀ Yorùbá sọ pé o lè wò wọ́n bá fi ìyàwó ẹ̀ lẹ́tọ̀ bá kórí burúkú báyìí ẹ wá rí níparí man kana yarju liqa rabbihi falyamal amalan salihan wala yushrik bi'ibadati rabbihi ahada. ẹni tí bá ń retí pé wọ́n pàdé Ọlọ́run níjọ́ kan falyamal amalan salihan iṣẹ́ rẹ̀ ni ó ṣe ó sì gbọ́dọ̀ dá nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run wa khubuthul ma'i min khubuthi turabi wa khubuthul mari min khubuthi manaki wa khubuthul ma'i min khubuthi turabi wa khubuthul mari min khubuthi ilẹ̀ tẹ́ bá rí tómi bá sàn jáde ń bẹ̀ tómi yẹn bá lọ pọ́n wa khubuthul tàbí ilẹ̀ gold ni ó jẹ́ ma'i min omi tó jáde nínú ilẹ̀ tílẹ̀ yẹn lọ dúdú ilẹ̀ ẹ̀lẹ́dú ni ó jẹ́ ibi abẹ́ obìnrin tọ́mọ tí ń jáde ìmọ̀ ń dì támi oríire ọmọ o ẹ̀yin obìnrin ayé abẹ́ obìnrin tó bá jẹ́ pé lè débẹ̀ ó ti bọ̀ tọ̀hún débẹ̀ ó ti bọ̀ ó ti di public toilet ó máa ń affect oríire àwọn ọmọ tó bá jáde nínú abẹ́ yẹn torí pé nẹ́tíwọ̀kì tó connect wọn pọ̀ níwọ̀n ìgbà tó bá ti ń tẹ abẹ́ ẹlẹ̀ eléyìí débẹ̀ tọ̀hún débẹ̀ eléyìí débẹ̀ oríire àwọn ọmọ yẹn ló ń tàdánù àwọn ọmọ yẹn ọkàn máa ka Kùránì ka Bíbélì ṣe gbogbo tutù tí wọ́n máa ṣe tó bá jẹ́ ní ìbílẹ̀ yóò kàn máa ṣe gbogbo ẹ̀ ní ráìn ẹ̀ ní rí result nítorí pé abẹ́ tóbìnrin tọmọ yẹn ti jáde ó ti kó virus ó ti wà affected níparí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé john táàrù pẹ̀lú ẹ̀kún lè ṣẹlẹ̀ mọ́ láyé àáfàá kan nǹkan kan gbé kúrò níbì kan lọ ìlú kan kí n sáré gé ọwọ́ àdọ́dọ̀ bàbá tí wọ́n ní kó lọ ọbẹ̀ bàbá yẹn wá ní àfikún ọ̀fẹ́ ọmọ òun lòun ò fi forí jìn ọwọ́ ní ọmọ yín òun ọ̀fẹ́ ìyàwó rí láyé ẹ jẹ́ ń fẹ́ ó ní condition wà ń bẹ́ o ọmọ òun tóun ní kò fẹ́ yìí ọmọ òun afọ́jú ni kò ríran adití ni kò létí abuké ni kò lè fẹ̀yìn lélẹ̀ kódà arọ lọmọ òun tó bá ti gbà pọ̀ fẹ́ àfàwọn àrònú pé èpè ní bẹ́ẹ̀ ńlẹ̀ yìí ìyàwó abirùn ni wọ́n gbé kalẹ̀ yìí ọba ní ọ̀dà mo faramọ́ màá fi ọmọ yín wọ́n wá ṣe ìyàwó fún wọn lọ́wọ́ àwọlé lọ bá ìyàwó lọ́wọ́ rí pé gbogbo ní tí wọ́n wí kò rí bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ yìí ló rẹwà jù nínú gbogbo obìnrin tí ń bẹ láyé wọ́n wá bí ìyàwó ẹ̀ léèrè kí ló dé tí bàbá rẹ̀ parọ́ mọ́ tó báyìí ní bàbá mi ò parọ́
níjọ́ ti dá yàrá lòun òun kì í fẹsẹ̀ rìn lọ bí tí a ti rí ìbínú Ọlọ́run. Allah. níjọ́ òun ti dá yà fọ́jú lòun òun kì í fojú òun rí nǹkan tó ń fi rí ìbínú Ọlọ́run. Allah. níjọ́ òun ti dá yà dìtí lòun òun kì í fetí gbọ́gbọ́kúgbọ́. níjọ́ òun ti dá yà buké lòun ọkùnrin kan ò gorí òun yìí nìtumọ̀ rẹ̀. Allah. wọ́n wá fẹ́ra wọn wọ́n wá súnmọ́ra wọn ọmọ wa padà jáde ńbẹ̀. ọmọ àkọ́kọ́ tí ó wá jáde níbi ìgbéyàwó yẹn kẹ́yìn obìnrin ó lè mọ̀ pé tẹ́ ẹ bá respect abẹ́ yín ọmọ tí ó jáde ńbẹ̀ ọmọ olóríire ni. ẹ fọkùnrin ilé ẹjọ́ wọn máa ṣe wọn àwọn kiri bí wèrè tó ń ṣe kí ebi wọ lọmọ okòrìrè wá bá nílé ó ti gbàgbé ni. bọ́kùnrin kọkùnrin rán sáré tọ̀ kémi náà rán tọ̀ ẹnìkan ó lomi lẹ́yìn ẹsẹ̀ ju tẹnìkan lọ. yíyan bá igbá imú ìwọ ni wọ́n dá padà sọ́dọ̀ àwọn bàbá ẹ̀ ọkọ ìyàwó balitasa bó ṣe dá léwu tó wọ́n lé kó lé bàbá ẹ̀ ni sọ gbọ́ pé wọ́n lé kó lé bàbá ẹ̀ ebí àwọn ọmọbìnrin yẹn làwọn ọkọ wọn lọ dáadáa orí wọn padà fún bàbá wọn kò yẹ kó ronú lọ bẹ̀ yẹn ni ọmọ wo ni wọ́n wá fi ìgbéyàwó yẹn bí làkọ́dísá náà líbi ládàwà máa ní àlàyé ha. Imamul Muslimina Abu Hanifa. Imamul Muslimina Abu Hanifa. làkọ́dísá náà líbi ládà mo wo gbogbo ayé lọ́tọ̀rọ̀ bá dọ̀rọ̀ làkọ́dísá náà líbi ládàwà máa ní àlàyé ha. Imamul Muslimina Abu Hanifa. Abu Hanifa ni ló tara àgbéyàwó yẹn jáde. Bíyá kàmí. wọ́n ń ṣàdúrà pé ọlọ́njà bímọ àlùbáríkà ọ̀n sáré fowó sílẹ̀ àmọ́ òun abẹ́rẹ́ ọmọ adúrún tí ń wọbẹ̀ ni òun kó fáírọ́ọ̀sì borí rí àwọn ọmọ yìí ìwọ ló já àwọn ọmọ yìí ó yanjú. lọ́kọ́dísà nálíbìlà bàbá gbogbo ayé ni bàbá ìwọ ni yá àwọn ọmọ rẹ borí burúkú àwọn ọmọ rẹ bá dé lójú páálí bàbá wọn sọ pé ìwọ lọmọ bí tó ti bá àwọn ọmọ olórí ibú ìwà òun ọmọ wọn rí ó lè jí sóhun lọ. ẹ wá rí ní parí bàbá wa sọ ohun tilẹ̀ Ògbómọ̀ṣọ́ mo kí yín mo dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí fapọ̀nlé tẹ fún àwa tá a wá lórúkọ rọ́bìtà sí ìlú Ògbómọ̀ṣọ́ bàbá mi sọ ohun Ògbómọ̀ṣọ́ aládùn tán ni ṣúgà adùn bódọ́ fún ọba Gandhi ọlọ́run jọ̀rọ̀ rẹ̀ ò dùn kó kalẹ̀ má fẹ́ kún yọrí ìdùnnú rẹ̀. má fẹ́ kún yọrí ìdùnnú rẹ̀. má fẹ́ kún yọrí ìdùnnú rẹ̀. mo ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún MC Olúọmọ tó di president gbogbo union ní mọ́tò ní Nàìjíríà bẹ́ẹ̀ dà sí jèrè sí ọwọ́ rẹ̀ náà nù. àṣẹ gbogbo àánú tó ń ṣe àṣẹ ògbé MC Olúọmọ Musiliu àṣẹ gbogbo ẹni tó ń sọpọ́n tó ń rẹ̀ lẹ́kùn àṣẹ ògbé ọ̀tá dínà wájú wọn dínà lẹ́yìn àfìgbà tó débi tọ́lọ́ kádàrá gbòdì. MC Olúọmọ ọlọ́run dákun ṣàánú rẹ̀ má fa ẹsẹ̀ níbi tó dé ọba lọ́la gbogbo ohun tó kù tó ra wọ́ra sẹ́ tamalẹ́sì ibẹ̀ kọjọ́ tó dalẹ̀. àmín tamalẹ́sì ibẹ̀ kọjọ́ tó dalẹ̀. tamalẹ́sì ibẹ̀ kọjọ́ tó dalẹ̀. gbogbo ohun tó kù tó ra wọ́ra sẹ́ tamalẹ́sì ibẹ̀ kọjọ́ tó dalẹ̀. Aláàjì ní Abana Ọláṣẹ́wù ọmọ lèmọ́mù mo dúpẹ́ àpọ́nlé gbogbo ìgbà lọ́dọ̀ yín ẹ tún pọ́n Ọlọ́run lé lára mi Ọlọ́run ò ní pa yín tì nígbà kan nínú Ramadana tá a bá ṣe wá sí yín ó ní wákà kan tá a máa ń dá fún wọn owó ò ní wọn ẹ àmín àlàáfíà ò ní wọn ẹ àmín Ọláṣẹ́wù ọmọ lèmọ́mù owó ò ní wọn ẹ àmín Ọláṣẹ́wù ọmọ lèmọ́mù àlàáfíà ò ní wọn ẹ. ẹ bá lè ṣe Akeugba Gold ìdòwò pa nílé anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá acres of land thousands of acres ó sì wà lówó tó cheap dáadáa aláwọn ilé tán fẹ́ tà nílùú àti láwọn ilẹ̀ náà ájì 2025 ẹ tẹ̀lé lè ṣe Akeugba Gold àwọn èèyàn ti sanwó rẹpẹtẹ fún ájì 2025 Ọlọ́run ṣe ní rọrùn fún wa umura December ẹ tẹ̀lé wa lọ umura Ramadan àwọn èèyàn ti sanwó rẹpẹtẹ ó ṣeéṣe kí wọ́n tún má jẹ́ káwọn èèyàn wọlé sí umura Ramadan bíi tẹ̀sìn o ẹ tètè yọjú ká lè tètè ṣètò Ọlọ́run ṣàánú wa délé. bákan náà ẹni ń wọkọ ẹni ń wáya àti Muslim àti Christian kàn kí n jẹ́ kẹ́lẹ́sìn yẹn ó dàpọ̀ ní mùsùlùmí ọ̀fẹ́ mùsùlùmí Christian ọ̀fẹ́ Christian ẹ mẹ́sẹ̀gì wa lórí WhatsApp wa ẹ̀yin tẹ̀ ń bẹ ní Western world America UK Europe a nídìí obìnrin o àwọn obìnrin tí wọ́n wà nípò lílọ́kọ
àwọn ọkùnrin pọ̀ nílẹ̀ báyìí, àwọn obìnrin tó wà tẹ́lẹ̀ wọn ti fẹ́ wọn lọ tán, à ń retí yín ní Nàìjíríà. Ẹ̀yin ọkùnrin là ń retí, obìnrin pọ̀ lórí platform wa o, a máa retí yín. Ẹ mọ́ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Global Group of School Aston nílé kí ó tọ́ da gbogbo àwọn ọmọ náà lálùbáríkà jù wá lọ. 08057818180. Lovers all over the world, ẹ rí i pé lórí channel wa yìí gbogbo àwọn programs tá a ti mú wá fún yín lọ́lọ́kọ̀ òjọ̀kan, àwọn programs tó wà contemporary ni, àwọn nǹkan tó jẹ́ pé n tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí iná ni a fi ń tó yín létí, tó jẹ́ pé nǹkan tó jẹ́ pé reality ni, tí ò kí ń ṣe nǹkan tó jẹ́ pé à ń frame, tí ò kí ń ṣe nǹkan tó jẹ́ pé irọ́ ni à ń mú wá bá yín. So and then ẹ̀kọ́ kan sí méjì náà a máa rí kọ́, and then ìwòye ti yín, perspective tẹ́yin fi wò, so ẹ jẹ́ ká máa rí ní comment section. So opinion ti yín náà ẹ jẹ́ ká máa rí ní comment section. So and then ẹ máa bá wa share, ẹ máa bá wa likes, ẹ máa bá wa subscribe. We love you all. Thanks for watching.